Ọ̀rọ̀ ti bẹ́yìn yọ ọ̀rọ̀ ti bẹ́yìn yọ báyìí. A kò mọ nǹkan tí ó máa padà ṣẹlẹ̀ sí Oríyọmí Hamzat àti arábìnrin tí ẹ̀ ń wò lójú àwòrán yìí tí à ń pe orúkọ rẹ̀ ní Queen Naomi. Ẹ ṣáà ti mọ awuyewuye tó ti ṣẹlẹ̀ ní bíi ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn níbi Oríyọmí Hamzat àti Queen Naomi bí wọ́n ṣe wà nínú ẹ̀wọ̀n. Ó dàbí pé wọ́n tún ṣì máa padà sínú ẹ̀wọ̀n tí wọ́n ti wá torí nǹkan tí à ń gbọ́ báyìí, ìròyìn tí à ń gbọ́ òun ló jẹ́ kí àwa náà sọ bẹ́ẹ̀. Òun náà ló yẹ kí àwa náà mú wá sórí ètò wa lénìí wípé kẹ́yìn náà fetí bà á. Ṣùgbọ́n a kò tí ì mọbi tí ọ̀rọ̀ náà tí ó máa já sí. Tí ẹ bá ń bá wa lọ tí ẹ dẹ̀ fìdí lé nǹkan, a ó máa sọ bí gbogbo ọ̀rọ̀ náà bí ó ṣe jẹ́ fún yín, bí iṣu ṣe bẹ́, bí kòkó ṣe sì, gbogbo rẹ̀ la ó máa sọ fún yín nínú fídíò yìí. Ẹ ṣáà máa bá wa ká lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Ó dàbí pé Oríyọmí Hamzat àti Queen Naomi pẹ̀lú principal Islamic school náà, ó dàbí pé wọ́n máa padà sí ẹ̀wọ̀n gẹ́gẹ́ bí ilé ẹjọ́ ṣe sọ. Torí àwọn òbí àwọn ọmọ tó kú, àwọn ọmọ 35 ni ó jẹ́ wípé wọ́n jáde láyé. Àwọn òbí àwọn ọmọ tó kú yìí wọ́n ní àwọn ò ní gbà despite pé ilé ẹjọ́ ó ti dá arákùnrin yìí sílẹ̀, Oríyọmí Hamzat àti Queen Naomi pẹ̀lú principal náà. Ilé ẹjọ́ ti gba béèlì wọn wípé kán kúrò ní ọgbà ẹ̀wọ̀n. Ṣùgbọ́n àwọn òbí àwọn ọmọ wọ̀nyí wọ́n tún padà sílé ẹjọ́ ní ọjọ́ Monday wípé àwọn ò ní gbà wọ́n ní wípé ẹjọ́ tí ilé ẹjọ́ dá wọ́n ní kò tẹ́ àwọn lọ́rùn wípé àwọn tún fẹ́ appeal. Kí ló ń ṣẹlẹ̀ báyìí? Ẹ̀yin èèyàn, ẹ tẹ àdúrà kan ránṣẹ́ sí Oríyọmí wípé Ọlọ́run á yọ nínú wàhálà tí ó wà yìí. Lónìí a kò ní rí jù báyìí lọ. Ire lójú gbogbo wa ó máa rí ó dìgbà.